gbogbo èyí tó gun jà agbára tó ń togun lẹ́yìn láyé yìí Ọlọ́run ọba wí lórúkọ Jésù. Ẹ ṣàkíyèsí pé nínú àwọn ọjà kan ní Ìbàdàn bó ṣe tóbi tó àwọn míì tán tà wọ 1 million but wọ́n mọ̀ kó 10 million lọ báǹkì lójoojúmọ́. Gbogbo àwọn tán tà iná gbowó ní ẹ̀mí burúkú yóò gbowó lọ gbọ́n lọ ráǹdì yóò dẹ̀ dájọ́ fún àwọn dẹ̀ lọ mọ̀ gbé báǹkì. Ẹ wá rí i pé ẹni tí ń ta nǹkan ńlá kò ní lákòjọ kò ní nísinmi ẹnìkan tí ń ta nǹkan kékeré ẹ mọ̀ gbọ́lé ọ̀nkọ́lé 4 ọ̀nkọ́lé 5 ọ̀nkọ́lé 6 àwọn agbára kan wà tó mọ́ fi ń fa ẹ̀tọ́ èèyàn kó lọ́dún yẹn wọ́n yẹn fa owó kó lọ́wọ́ yẹn ogbóni wọ́n á rẹ obìnrin yẹn mọ́ ayé kí ló ń fẹ́ ká ṣe mo ṣe ní bá gbàdúrà fún ṣọ́ gbọ́n ó ní bá sọ̀nà fún kẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ń fi ọ̀rọ̀ tán fọmọ ẹ̀ pamọ́ sí ẹgbẹ́ rẹ̀ lọ́ fi pamọ́ sí kí ló dẹ̀ sí ẹnìkan ló fún ní nǹkan bó ṣe wá fẹ́ ní ẹnìkan kò tó ẹni yẹn rí pé n tó fún un ó wù pé ọ yóò fò jù bẹ́ẹ̀ lọ ibẹ̀ ló ti fi nǹkan kan pé òní bímọ láyé orí lọ́lọ́ sí lódì wàhálà o àndẹ́mọ̀dẹ̀ tọpinpin ẹ̀mọ̀dẹ̀ gbàdúrà àṣírí dẹ̀ tú ọlọ́dẹ̀ wá ṣé ó bímọ ara tọ́kọ́ pò kìkì mi lamẹ́ríkà nù. a rí àwọn obìnrin míì wọ́n dáa púpọ̀ bàbá ń pè èèyàn dáa láwọ̀ èèyàn sì rẹwà láwọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á ní lágbájá yìí kò tí ì rí ọkọ òmíì bí ó bá sì ṣàlàyé ara rẹ̀ ó lè ní òun fẹ́ lágbájá yìí nígbà kan ó fi òun lẹ̀ òun tún mọ̀ kan ó dì fún un lẹ̀ ẹlòmíì sì rèé èpè ni ó mọ kó bo àwọn ọkùnrin tí wọ́n fi ilẹ̀ ṣáwọn ọkùnrin yẹn ní ìṣòro ni àbí ogun kan wà. ẹ nígbà mìíràn ogun tí wọ́n ń change àwòrán èèyàn wà o níwájú aláàánú ẹ níwájú ọkọ tó fẹ́ fẹ́ níwájú olóore rẹ̀ ogun yẹn á change àwòrán ẹ yóò dáa tẹ́ bá kọ́ rí ìgbà tẹ́ bá padà rí báyìí èso ti gbé àwòrán ẹ wọ̀ ọ̀nà míì lẹ́nìyàn gbà rí ọkọ ọ̀run máa ń fà ní àìmọye ìgbà ọkọ ọ̀run bẹ́ẹ̀ ni alọ́mọ bọ́kọ ọkọ ayé tó fẹ́ fẹ́ yà alọ́mọ bàjá àfìgbọ́ ọkọ ayé yẹn bá filẹ̀ kí ni ọ̀rọ̀ tó gbá ẹlòmíì ti gbé sépè ẹlòmíì yẹ ló forí képè wọ́n ní ọmọ kan ọmọ kìíní ìkejì kẹta kẹrin èyàn yẹ rí ni bàbá mi ò lówó bàbá mi ò fọ̀rọ̀ náà lọ bọ́tí mi pinnu pé mo fẹ́ rọ́nà lọ torí mo mọ̀ pé nǹkan kan ló wà ń di ọ̀rọ̀ dádì mi tí ò fọ̀rọ̀ náà lọ́gbà náà nítorí wà ń di ọ̀rọ̀ dádì mi yẹn ó ti pè mí náà ògo àtogúnjọ gbé ni ó dàbí ọmọ àti bí. ògo àti ogun. ọjọ́ ń gbé ni o ọ̀rẹ́ jọ ni wọ́n o tá bá ti jọ dàbí ọ̀rẹ́ ọmọ ológo yẹn yọ máa jìyà bí ẹrú ó dìgbà tá a bá separate ògo kúrò lára ògo tógo lọ báyìí ìgbà yẹn lọmọ ológo tó nísinmi. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì kábíyèsí tv Òjó Awógbèmí kábíyèsí tv tó lónìí nǹkan kan bẹ tí àjọmọ sọ tá a mọ̀ fi ọ̀rọ̀ jomi toro torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn ní ogun láyé. bàbá ó kí n káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣe olóòtú. ogun tá à ń sọ yìí tí ń ja ọmọ ènìyàn nínú ẹ̀mí ìsọ̀rí wo ló ń wà. ogun ìdílé ogun ojú kan ogun alénimọ́dẹ̀yìn ogun afinipamọ́ ogun abògojẹ́ ogun afini sójú kan ogun afi àìsàn deni mọ́lẹ̀ tó bá ń sọ nípa ogun nǹkan tó ń pè lógun ìṣe nǹkan tó dára ṣùgbọ́n ibi ogun bá ti wà ibẹ̀ ni ìjákulẹ̀ máa ń wà lọ́pọ̀ ìgbà ogun tí dẹ̀ ń jẹ́ nìkọ̀ọ̀kan póríṣiríṣi ogun wọ̀ bára mu ṣùgbọ́n ẹnìkan ni wọ́n ń wá solúsàn sí gbogbo ogun tí ò bára mu kí lorúkọ rẹ̀ Jésù. Nígbà tá a bá ń sọ nípa ogun ẹnìkan tán bí ó ń dàgbà bàbá ṣe ń dàgbà sí tá ń dàgbà sí ìgbà yẹn la tó mọ̀ pé ogun wà ìgbà wà ń kékeré ànímọ̀ pé ogun wà o ṣùgbọ́n nígbà tó bá yẹ ká tó nǹkan rí ṣe tá a ṣe tá a rí ṣe ó yẹ ká gòkè àgùn àrígùn ó yẹ ká làlùyọ agbìyànjú àlùyọ ò ṣe yọ kò ṣe lù ó yẹ ká jẹyàn ìgbìyànjú wa kò rí nǹkan kan mú jáde ó yẹ kí òkìkí wọ́n kàn fún rere kí gbogbo ayọ́kàn tiẹ̀ rí pé Ọlọ́run dá wa tògótògó káwa mọ̀ rogolo tàbí nígbà tí wọ́n ń jíṣẹ́ ògo fún wa tá ti sọ́nà ògo fún wa tá ti ṣàkàwé ọ̀rọ̀ ògo fún wa àwa rí pé atógolo àrògolo
àǹdẹ atọkọ ní àrọkọ adẹ̀dára àtayà ní àláyà àti tówó ní but ọ̀jẹ̀ orówó ogun ojú kan ogun àdádànù ogun kámọ̀lá kòjọ ogun ní gbogbo ogun yìí pátá orúkọ rẹ̀ náà lógun ṣùgbọ́n ogun yẹn ó ń bá orí kọ̀ọ̀kan jà ó ti bá ń jà rí o ogun gbèsè ń tèmi mi ì mọ̀ tiẹ̀ ṣùgbọ́n a lè fẹ̀mí tọ́pá ogun tí ń jà wọ́ a lè sọ́nà a lè wojú ọlọ́run lórí fóun ká mọ bí ogun ti wá àti kí ló fogun wá máa sọ̀tàn Abraham fún ilé ni Genesis orí 12 ẹsẹ̀ kìíní a rí i pé Abraham ó wà ní ilé ogun ó wà nílùú ogun ó ń gbé yàrá ogun gbogbo àwọn tán jọ ń rìn tán jọ ń gbé ogun ni wọ́n ọlọ́run á ní Abraham gbọ́dọ̀ jáde kúrò nílé rẹ̀ kúrò nílé bàbá rẹ̀ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ̀ sí ilẹ̀ kan tèmi ó fi wọ́n àwọn kan ilé ogun ló ń gbé wọ́n ti filẹ̀ gégùn torí wọn á ní on travel mi ọ̀ sọ fún wa ọ̀wá dọ̀tọ̀ wa ń pè wá àní àwọn dẹ̀ balẹ̀ sọ̀rọ̀ lórí ẹni yẹn yóò dẹ̀ mọ́ ṣe kò dẹ̀ nìka ogun ni o ẹlòmíì yóò rewó bọ̀ kò ní ráṣì yọrí sí ẹlòmíì ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó dòmìnira àgbàtì àwọn ẹgbẹ́ ẹ̀dẹ̀ rí gbà òun ọ̀dẹ̀ rí gbà ẹlòmíì business ní í ṣe pẹ̀lẹ́ nìkan ẹni agbèdá ogun ni ẹlòmíì ògbó ìkórira náà fi ń bàájà kò sí tó wú tó mọ̀ ṣe ẹlòmíì ti gòkè ó wá ṣubú lulẹ̀ wọn ẹnu rí òní tọrọ mọ̀nú ẹbí wọn ní ta níjọ́ ní ẹnu ẹ tọrọ ìwọ tó ta ti gbàgbé ogun ni o àǹtẹ iṣẹ́ tó gbó ń ṣe ni pé ọmọ ń bògó jà gbogbo ẹ̀yin tó gbó ń bàjẹ́ ọmọ ológo ni torí tí mo rí ń pò ògo ni pé ògo àtogún jọ gbé ni ó dàbí ọmọ àti bí ògo àti ogun ọjọ́ ń gbé ni o ọ̀rẹ́ jọ ni wọ́n o tá bá ti jọ dàbí ọ̀rẹ́ ọmọ ológo yẹn yọ máa jìyà bí ẹrú ó dìgbà tá a bá separate ògo kó lára ògo tógo lọ báyìí ìgbà yẹn lọmọ ológo tó nísinmi ni ó tún lè máa dùn ògo ni ó tún lè máa ja ògo nígbà tí ogun bá mi jà ní tí mo rí ni pé àwọn èèyàn fún mi lówó wọ́n bá mi àjọ ń ṣe business wọ́n á fowó lẹ̀ fún business bí n bá ti dọ́ọ̀lì báyìí gbogbo ọ̀ dàrú ni aṣọ kan wà tó mọ mọ́ wọ̀n gbà náà aṣọ yẹn ti kákò mọ́ mi lẹ́yìn ìgbà tí mo kó dénú ilé mi àkọ́tí mo kọ́kọ́ ń gbà yẹn ó yẹ mú àǹgé ẹ̀ ní ìbámu sórí ẹnu kámẹ́rà ń sìn bọ́ tá a mọ̀ pé yọ̀ dà báyìí so bó a ṣe dé ìgbà tí nǹkan change àwọn àfi jóná because ogun ọ̀jẹ̀ kí n mọ̀ pé ọmọ ológo ni mí bẹ́ẹ̀ náà wọ́n náà ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sẹ́ńtọ́ rí nǹkan ẹ̀ tọ́tọ̀ bá ti rí nǹkan rí lára ẹ̀ kò ní bàjá. bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo fẹ́ mú ìbéèrè ìjáde ń bẹ̀ ẹlòmíì lè gbé òwò kalẹ̀ tàbí kẹ̀ kí wọ́n gbé òwò kalẹ̀ fún èèyàn bóyá obìnrin ni ọkọ rẹ̀ wá wò wípé jẹ́ ń dá lókòwò bíi mílíọ̀nù 10 mílíọ̀nù 5 mílíọ̀nù 1 wọ́n sì dárò ẹ̀ ń bẹ̀ lókòwò àṣẹwá àṣẹ̀mbọ̀ kò sí rírí tá a rí bẹ́ẹ̀ ẹlòmíì sì tún ń bẹ bí wọ́n bá dá lókòwò 50,000 naira yóò dìde àṣírí wo ló wà ní àárín méjèèjì. ogun àṣedànù ni tógun àṣedànù bá wọnú séèyàn yóò bá kanlẹ̀ ni o ntẹ̀yàn iye mílíọ̀nù tí ì bá jẹ́ ogun àìlákòjọ tó bá wọnú séèyàn afa oníyàn àgbọ̀n gbòrògbòrò aṣọ di ẹni ìtìjú pé kí ló mú bọ̀ báyìí ogun ni ṣé wàá rogun yẹn àwọn agbára kan máa ń tì lẹ́yìn o gbogbo èyí tó gun jà agbára tó ń togun lẹ́yìn láyé yín ọlọ́run ọba wí lórúkọ jésù àwọn agbára kan tì lẹ́yìn agbára èrè ni ẹ ṣàkíyèsí pé nínú àwọn ọjà kan nínú ìbàdàn bó ṣe tóbi tó àwọn míì tán ń tà wọ 1 million but wọ́n mọ̀ kó 10 million lọ báǹkì lójoojúmọ́ gbogbo àwọn tán tà yẹn náà gbowó ní ẹ̀mí burúkú yẹn ó gbowó lọ gbọ́n lọ ráǹdì yóò dẹ̀ dájọ́ fún àwọn dẹ̀ lọ́mọ gbé báǹkì ẹ wà rí pé ẹ ti ń ta nǹkan ńlá kò ní lákòjọ kò ní nísinmi ẹnìkan ti ń ta nǹkan kékeré ẹ gbọ́n gbọ́lé ọ̀nkọ́lé 4 ọ̀nkọ́lé 5 ọ̀nkọ́lé 6 àwọn agbára kan wà tó mọ́ fi ń fa ẹ̀tọ́ èèyàn kó lọ́dún yẹn wọ́n yẹn fa owó kó lọ́wọ́ yẹn ogun ni o ogun yẹn náà wọ́n ń ja wòlíì nígbà ogun yẹn ń jà bí mo jíṣẹ́ kọ yọ mọ̀ ń gbàdúrà gbàtàdúrà bàbá bọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rọ́nà lọ mo wá ní ọlọ́run ká mọ kí ló tún dé kí ló tún fagbélé fún mi ó pè mí mo ti ń jíṣẹ́ rẹ ọ̀tọ̀ ní kánígbàrà
ọ̀tọ̀ ni ká gbà pé ọ̀tọ̀ ni ká bọ́ lọ́wọ́ ogun. ọ̀tọ̀ ni ká nígbàlà ọ̀tọ̀ ni ká gbà pé ọ̀tọ̀ ni ká bọ́ lọ́wọ́ ogun. ìyẹn fáwọn ogun òdìlé lè bá àyẹ̀wò náà pè. tó bá bá àyẹ̀wò náà pè èèyàn mọ̀ sí kò ní yọ èèyàn mọ̀ sáré ká kò ní ká because ogun òdìlé ti bá àyẹ̀wò náà pè. ṣé wàá rògbò òdìlé yẹn ó dàbí ogun tó so mọ́ ẹ̀bí sọ̀rọ̀ ni ọmọ ń tẹ̀lé èèyàn kiri ni ọmọ ń fìyà jẹ èèyàn ni ọmọ ń pọ́n èèyàn lójú ni ọmọ ń níyàn lára ni. bó o lè yàn ṣe wá da ogun ìdílé mọ́. ogun ìdílé kò sẹ́ni tí ò ní áfíríkà ló ń gbé pàápàá gbogbo ilẹ̀ yorùbá ilẹ̀ yíbò gbogbo ibi tẹ́sán ti rí pé orúkọ ṣọ́ọ̀ṣì mi gbogbo ọjọ́ náà ní program ogun náà lọ́fà gbogbo ọjọ́ ni ogun náà ni ẹlòmíì bí bá ṣe ń torí òkèlè dórí òkèlè dépẹ̀tẹ́lẹ̀ bí ṣe ń gbowó lé ogun náà ni bọ̀tí nígbà tó gún bá ń bá èèyàn jà ọsọnùwé Jacob orí kẹrin ẹsẹ̀ kìíní ó ní bológun ti wá níbo sì ni ìjà ti wà láàrin yín ó ní ṣèèṣì láti inú ìyá kó ṣèèṣì láti inú ìfẹ́kùfẹ́ ara yín tí ń bọ̀ kàn jagun fún àpẹẹrẹ nílé bàbá mi báyìí eégún náà ń gbé mbẹ wọn máa ń pọ eégún yẹn ní fẹrẹ bí ẹkùn bàbá mi ló gbé last bóyá èmi ló yẹ mọ́ padà gbé bóyá bàbá wa ti fi wá dá májẹ̀ gbogbo wọn mólógo ní ilé o eégún ènìyàn máa gbé èmi wá yà kú pé mo fẹ́ sin Jésù mo fẹ́ mọ Jésù mo fẹ́ fàyè fún Jésù àfi kí n pa ègún yẹn run ní n fi bọ́ kò sí irú sẹ́yìn sẹ́yìn rẹ̀ gbà because wọ́n ti fi ádámájẹ̀mú kí Christian tí ò tó dé and then wọ́n ti fi ádámájẹ̀mú ń di tí wọ́n gbàgbọ́ ńgbàna tí wọ́n ń sìn wọ́n ti palẹ̀ wọn run ṣùgbọ́n mi wọn ò parun ó dìgbẹ́ mi wọ́n bá parun kí ọmọ ológo tó bọ́rùn ìdílé bẹ́ẹ̀ ìdílé tẹ̀yìn náà ti jáde èyí náà mo bó ṣe rí and then àwọn kan ọ̀ apárun ẹ gbàdúrà ni o àwòjọ Ọlọ́run pé ogun òdìlé tó bá mi jà ẹ ṣe èsè májèmú tó ti dá ṣe èsè pé tó ti gbé ìgbà ẹlòmíràn ti gbé ṣépè ẹlòmíràn yẹ ló forí képè wọ́n ní ọmọ kan ọmọ kìíní ìkejì ìkẹta ìkẹrin èèyàn yẹ rí ni bàbá mi ò lówó bàbá mi ò fọ̀rọ̀ náà lọ ìbọn tí mi pinnu pé mo fẹ́ rọ́nà lọ torí mo mọ̀ pé nǹkan kan ló wà ń di ọ̀rọ̀ dádì mi tí ò fọ̀rọ̀ náà lọ́gbà náà nítorí wà ń di ọ̀rọ̀ dádì mi yẹn ó ti pè mí náà ìtàn pè lógun dì nínú ogun yẹn máa ń yí ni ọmọ yí yóò yí ìyá torí ọmọ sórí bàbá láti rí bàbá sórí ọmọ. ogun ìdílé yìí ṣe bí àwọn kan wà tó yẹ pé gbogbo ọmọ ìyá kan bàbá kan náà ṣe lè bá wọn jà bẹ́ẹ̀ ni àbákọ̀bí ló lè mú. ogun tí ń bá kọ̀bí jà wá tí ń bá òkè nàmbà fọ́ọ̀lì mi lé wa èmi dẹ̀ lógun bá jà jù èmi mọ̀ dá òbí mi láàmú jù èmi mọ̀ dá bí ni mo dójú tẹ bí mi jù lórí gbèsè yìí jẹ́ èmi nìkan náà ni mo ní pírọ́lẹ̀mù gbèsègbèsè. nígbà míì àwọn kan wọ́n ti ń wọ ojú rere Ọlọ́run wọ́n ti ń wọ ọmọ tipẹ́tipẹ́. ogun máa ń fà. ẹlòmíì máa ń rò wípé bóyá ẹ̀rọ ó kàn wá bẹ́ẹ̀ ni. ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn ó ti pẹ́ ẹnìkan pè mí láti Amẹ́ríkà ó lóun fẹ́ kí n pray fún un ní òun ọmọ bíi 56 years. 56 years. Yeah. kọ̀rọ̀mọ bí. bẹ́ẹ̀ni ó lè dẹ lọ sí ìtàn máa ń fà á sí yẹn fà á sí ó lòun lọ sí ó ní work ó ní dáàdi kí ni mo fẹ́ ṣe mo ní sọ gbọ́dọ̀ ń gbọ́ because kò dàgbà tó yàwó Abrahamu ẹnìkan pè mí láti Amẹ́ríkà ó lóun fẹ́ kí n pray fún un ní òun ọmọ bíi 56 years. 56 years. Yeah. kọ̀rọ̀mọ bí. bẹ́ẹ̀ni ó lè dẹ lọ sí ìtàn máa ń fà á sí yẹn fà á sí ó lòun lọ sí ó ní work ó ní dáàdi kí ni mo fẹ́ ṣe mo ní sọ gbọ́dọ̀ ń gbọ́ because kò dàgbà tó yàwó Abrahamu kò dàgbà tó náà. bóyá ayé ìgbà yẹn tó yàtọ̀ sí. irọ́ o Ọlọ́run kan náà gbà náà lọ wá o àwọn èèyàn náà gbọ́lọ́ngbọ́ mọ́ná sí ń dọ́gbọ́n sí wọn tán dọ́gbọ́n sí lẹ́ni o ó sún àwọn èèyàn ní àjò ẹni o àwọn tí Ọlọ́run tún lè lò fún ọ náà àwọn náà tún lè ọ̀daràn tún bí ọ̀daràn tún ni wọ́n. nígbà tí a bá ní ẹ̀rọ ọmọ bí tẹni kan kọ́ lọ ta ilé ẹ̀ kókó wọlé wá sí ìsọdá àrùn ẹni ọ̀rọ̀ mọ bí tó bá lè gbọ́ tó kàn lẹ̀ ẹni ọ̀rọ̀ mọ bí tó bá lè ralẹ̀ fún ṣọ́ọ̀ṣì ẹni òkè tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì wẹ́n rí pé project ń lọ lọ́wọ́ mbẹ́ èmi ò ń pè èèyàn sí anything tí n bá fẹ́ ṣe torí mo believe pé kò sí ẹran mi ń ṣẹ́ mi ìdí ẹ̀pọ̀n ọmọ ìjọ mi tí n bá fẹ́ ṣe nǹkan tí n bá fẹ́ ṣe project ṣọ́ọ̀ṣì mi ọ̀ràn kan mo mọ̀ pé èmi àṣẹbẹ́ mi ni Ọlọ́run pè Ọlọ́run mi ọyọ́ lè bàṣírí mi kì í ṣe pé mo tọrọ kiri but lónìí àwọn èèyàn máa ń ṣe wọ́n á rẹ obìnrin yẹn mọ́ ayé kí ló mú fẹ́ ká ṣe mo ṣe ní bá gbàdúrà fún ṣọ́ máa ó ní bá sọ̀nà fún kẹ́ ẹ bá rí bí wọ́n fi ọ̀rọ̀ tó fọmọ ẹ̀ pamọ́ sí ẹgbẹ́ rẹ̀ lọ́ fi pamọ́ sí kí ló dẹ̀ sí ẹnìkan ló fún ní nǹkan
bó ṣe wá fẹ́ ní ẹnìkan kò tó ẹni yẹn rí pé n tó fún un ó ń wù pé ọyọ ó fò jù bẹ́ẹ̀ lọ ibẹ̀ ló ti fi kankan pé òní bímọ láyé orí lọ́lọ́ sí lódì wàhálà àndẹ́mọ̀dẹ̀ tọpinpin ẹ̀mọ̀dẹ̀ gbàdúrà àṣírí dẹ̀ tú ọlọ́dẹ̀ wàá ṣe bímọ ara ń tọ́kọ́ pò kìkì mi lamẹ́ríkà nù ẹni ìwà tó jẹ́ nọ́ọ̀sì bó ṣe ń sọ fúnra wọn nù àbúrò rẹ̀ ti rọ́mọ bí tẹ ìwọ́n tó ń jẹ́ tàǹtì rò wọ́n lè rọ́mọ bí báyọ̀ tàǹtì àndẹ́ but àwa kọ́lá ṣé o èmi kọ́ o òun ló pè mí pé òun ti lóyún o ẹ mọ tọ́nà fi jù á lọ kì í sọ fún wòlíì tó bá dá àdúrà àwọn èèyàn wòlíì kan lè mọ gẹ̀ẹ́sì ni àwọn kan sọ pé tẹ́ bá sọ pé àwọn ọlọ́dà àdúrà mi á ní mo ti rí ìrọ́ ní pa because àdúrà ọlọ́ọ̀ ni pé ọlọ́ọ̀ máa ń jẹ́ ó yé àwa náà pé a lè dá sí òun ló ń ṣe bọ́lọ́dẹ̀ ṣe tó sọ fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa mo dúpẹ́ jẹ́ obìnrin aláyọ̀ ọ̀dẹ̀ bímọ aláyọ̀ doni àtijọ́ ń sọ̀rọ̀ ó sì ń pè mí ọmọ yẹn ti dàgbà yóò ti bí mi lẹ́yìn ìgbà yẹn because n tá a fi pamọ́ ìran mọ́ ń wá jáde ìran wòlé. bàbá a rí àwọn obìnrin míì wọ́n dáa púpọ̀ bàbá ń pè èèyàn dáa láwọ̀ èèyàn sì rẹwà láwọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á ní lágbájá yìí kò tí ì rí ọkọ òmíì bí ó bá sì ṣàlàyé ara rẹ̀ ó lè ní òun fẹ́ lágbájá ẹ̀ nígbà kan ó fi òun lẹ̀ òun tún mọ̀ kan ó di fún un lẹ̀ ẹlòmíì sì rèé èpè ni ó mọ kó bo àwọn ọkùnrin tí wọ́n fi í lẹ̀ ṣáwọn ọkùnrin yẹn ní ìṣòro ni àbí ogun kan wà. ẹ nígbà mìíràn ogun tí wọ́n ń change àwòrán èèyàn wà o níwájú aláàánú ẹ níwájú ọkọ tó fẹ́ fẹ́ níwájú olóore rẹ̀ ogun yẹn á change àwòrán yóò dáa tẹ́ bá kọ́ rí ìgbà tẹ́ bá padà rí báyìí èso ti gbé àwòrán ẹ̀ wọ̀ ọ̀nà míì lẹ́nìyàn gbà rí ọkọ ọ̀run máa ń fà ní àìmọye ìgbà. ọkọ ọ̀run. bẹ́ẹ̀ ni alọ́mọ bọ́kọ ọkọ ayé tó fẹ́ fẹ́ yà alọ́mọ bàjá àfìgbọ́ ọkọ ayé yẹn bá filẹ̀ kí inú rẹ̀ tó dùn. ọ̀nà wo ni ọkọ ọ̀run fi ń báyọ̀ jà. ọmọ náà wọn mi lójú oorun ìgbà kan wà tó yẹ pé mò ń wá ẹni tí mo wá fẹ́ mo bá dẹ̀ rí ọmọbìnrin yẹn o nígbà náà ó ti pẹ́ o ní bá ní oúnjẹ Sandra ní Kọ̀tún Ìgbé mo ti rí bí mo dẹ̀ sí rí tí mo ní àmọ́ fẹ́ fẹ́ o torí mi ì má rí lọ́ba ní ọ kọ́kọ́ wù mí láti ilẹ̀ dókè èmi kọ́tà rò pé òun rò pé bẹ́ẹ̀ mi wò ó lówó dáadáa ni ọ wá ní ìyá máa ń jẹ ọkùnrin tó ń bá fẹ́ ni eré mo pè. ó ní ìyá máa ń jẹ àwọn ọkùnrin tó bá fẹ́ pọ́ mọ́ ń dèrò ilẹ̀ ni èmi dẹ̀ mọ́ ń ta mọ́tò mọ́ ń ta mọ́tò. ẹ máa wò kó yẹ kẹ́ ferege kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. inú ìfẹ́ ò ní jẹ́ wo tó rẹ̀ Olódùmarè. ìbádẹ́ fẹ́ràn rẹ̀ ọ̀làbádẹ́jọ́ ń bá a lọ wọ́n fẹ́ nà mí láti wọ́n nà mí jájú ayé nígbà mí àti nà mí lórí bẹ́ẹ̀dì bọ̀ lẹ́rìí. àwọn wo ló nà. ọkọ ọ̀run ni o. ọkọ ọ̀run. ọkọ ọ̀run rẹ̀ ọkọ ọ̀run tó ní ni. ẹ máa ń nà yàn. ọkọ ọ̀run yẹn a máa bá ẹni tí. ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀mọ́dún títí ń fẹ́ ni spirit ni kékeré ni ó ti rí. ṣé bóun ló yẹ kó mọ bájà. ṣé bóun ló yẹ kò kó ní mọ bájà ṣebí ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ni mi fẹ́ fẹ́ náà èyí fẹ́ lójú ayé. lójú ayé òun dẹ́ ń fẹ́ nú ẹ̀mí lẹ́yìn ìgbà yẹn sẹ́yìn mọ̀ pé kékeré náà ti máa ń approach wọn wọ́n ti máa bọ̀ bọ̀ láti kékeré wọn á dínà àti jẹ́ èèyàn wọn gbogbo nǹkan tó fi lè ráàyè lọ́kọ náà máa dé pa ó dẹ̀ sọ fún mi mo ní rọ gbogbo mọ́tò tí mo nígbà yẹn tí mo ń ta yóò fẹ́ tó márùn gbogbo ẹ̀ lọ tán nǹkan tẹ́wọ̀n bó ṣe lọ fúnra mi mọ́kẹ́rù mọ́ sádànù igbó mo yà jájú níbi ibẹ̀ mo yà sá lọ because nígbà míì tẹ ọmọ ń àfẹ́tò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ so ogun ni ṣe nígbà míì wọ́n máa ń fi ogun wọ́n máa ń fi báyé àwọn kan rìn gbogbo bí wọ́n bá ti dé báyìí máàkì ogun yẹn àwọn ọ̀tá bí wọ́n ti dé níbi wọ́n ń gbé wọn àti rí wọn àgbà ṣẹṣẹ ẹlòmíì àmì ogun náà fi sáyẹ ẹlòmíì ọ̀rọ̀ ogun náà sọ sáyẹ ẹlòmíì agbára ogun náà fi bá a jà ṣé wàá rógun yẹn solution wà ọwọ́ ẹni tó wà ní Jésù a tọpinpin níbo lógun ti wá kí ló fogun agbára wo lógun lò lórí ayé rẹ kí ni ogun gan kí ni iṣẹ́ tó ń ṣe nínú ọ̀dọ̀ rẹ nínú ẹbí ẹ ẹlòmíì ó fẹ́ràn ọkọ ẹ bọ̀tọ̀ ọkọ lọ́kàn ìdè jáde á lè lọ níyàwó mi kì í dẹ́ni pé ìyàwó rẹ̀ dáa tó ẹ̀ tó lọ fẹ́ ogun ló lè jáde o ẹlòmíì ọlọ́kọ ẹ̀ẹ̀kan náà kàn ló pé ọkọ ẹ̀ ò tí ó ràn sí mi ogun ni àǹdẹ ogun tí ń jà wọ́n yẹn pọ̀ àwọn ọmọ ológun máa ń jà o ẹlòmíì ogun bíi iṣẹ́ ni wọ́n fi ń bá a jà kò ní promotion bó ṣe fẹ́ gòkè yọmọ jábọ́ lẹ̀ ẹlòmíì ogun tó fi ń bá a jà lógun àìsàn ọfà wèrè ọmọ yẹn kàn máa ṣe gángan ẹ wà máa wò lọ́dún kan díẹ̀ sẹ́yìn ẹnìkan pè mí láti Èkìtì ó ṣẹ̀ wá Nàìjíríà ó gbọ́ mẹ́wàá bó ṣe padà dọ́hùn
wọ́n á gbọ́ program mi lórí online kan wọ́n á dáàdì mo ní ó lóun fẹ́ padà sí Nàìjíríà pọ́ńsẹ̀ dé ní last week ni òun fẹ́ padà mo ní sí òsì ó lóun fẹ́ wá rí mi ni onímọ̀ dẹ́ẹ̀dẹ́ Nàìjíríà òun ọmọ mi mo ní òní tí mo ní kó dúró bẹ́ẹ̀ mo ní gbogbo ẹ̀rí tá a ní láyé gbogbo ẹ̀rí tí Ọlọ́run tí ọwọ́ mi ṣiṣẹ́ mi ò rí wọn rí mo ní ó dó bá a ti bẹ̀rẹ̀ àdúrà náà mo wá jíṣẹ́ fún mo ní kán lọ́ọ́ fi nǹkan abẹ̀mí tọrẹ lẹ́kìtì ọmọ Èkìtì ọwọ́ rẹ̀ rí ó dáàdi ó ní òun ò dẹ́kìtì rí bàbá ní gbélé-Èkìtì Èkó bàbá ń bí àwọn sí òun á tráfù ọmọ táwọn á fi ń bọ̀ ń jà ìtọ́ ya wèrè ọmọ yìí ìlú ìbò ló ń bí sí. kò lè sí lẹ́kìtì kò lè sí Nàìjíríà kí ló ní í ṣe pẹ̀lú Èkìtì. mo ní mọ̀ wọ̀rí mo ní kọ́sà jẹ́ ń sin tá a fẹ́ ṣe àṣetán mo gbàdá àjọ méje bá ọmọ sí yánu. And then ó sì padà wá sékìtì. èmi mo rán yẹn lọ ṣiṣẹ́ ń bẹ lẹ́kìtì bẹ́ẹ̀ ni mo lọ fi nǹkan tọrẹ ni bẹ́ẹ̀ ni mo lọ fi nǹkan abẹ mi mo lọ fi tọrẹ fún ìra padà láfi ṣe fún fọmọ yẹn because okùn náà súnmọ́ lọ́rùn nínú ẹ̀mí àwa fẹ́ tó okùn yẹn á dẹ̀ fokùn sẹ́yìn kan àwa ni wọ́n lọ fi tọrẹ mo sì fi tọrẹ tọ́ báyìí tí mo gbàdá bàrà ẹ̀ sí yánu ọmọ yẹn náà ni o because ó ń ṣiṣẹ́ ní wàhálà débà wọ́n ta ọfà láti lé pam tọ́ bàbá yìí ọ̀yàwó rẹ̀ ni gba rẹ̀ wáyà tó wá padà bí iṣẹ́ wá bí wà bẹ́ẹ̀ pé bó o ló ṣe lọ́lọ́run sí bó ń sọ̀rọ̀ bàbá wa sọ fún un and then adúpẹ́ pé wọ́n ń ṣe dáadáa mi wà so but ẹ wà á wò nígbà míì ogun tí ń bẹ́ lómi ìjà ẹni mìíràn sọ pé dáàdi sóúnjẹ wa lè sì sá because kì í ṣe sẹ́ẹ̀rí dáǹsì yẹn a fi ń ṣàpẹẹrẹ ni pé olúwa o ti níwọ̀ ní bàbá ọmọ aláìní kò lóòní bàbá ọmọ olówó kò lóòní bàbá olówó ó lóòní bàbá ọmọ aláìní àwọn tí ò sí bí wọ́n fẹ́ ti róúnjẹ òòjọ́ jẹ láì fún wọn olóòní bàbá wọn olóòní lọkọ opó so ìwọ̀n bàtà bá ti ṣàánú fáwọn yẹn Ọlọ́run la ṣàánú fún níta torí ẹ̀ ṣe ọlọ́gbọ́rọ̀ gbọ́ so bó ṣe rí nìyẹn kò sẹ́ni tó lọ ń gbàgbé kò sẹ́ni tó lọ ń gbàgbé tó bá ti kàn wá ó ti kàn wá ní yóò dẹ̀ kàn yín lórí prógámù yìí gbogbo yín pátá lẹ́lẹ́rìí kò sí nǹkan tó lé wájú Ọlọ́run tó lọ́ bá lè gbà mí yọ́gbẹ̀yìn náà èmi tí mo ti rọra mi pín bí mo ṣe jẹ gbèsè tó tí mo sún sẹ́ẹ̀lì tó ń lè kọ́ọ̀tù rí ẹ̀rí àná ọ̀sà dìde tó ń fi wá tẹ́nìkan fi ràn mí lọ́sàn. béèyàn bá wà ní oko gbèsè nísìn kí ló tó ń lè ṣe. àgbàdo àtọpinpin ni because gbèsè ẹ̀mí kan ni tẹ́mi ọba jáde èèyàn ní lákòjọ tẹ́mi ọba jáde ẹnìkan jáde ẹjọ́ ọjà tó mọ̀ ń tà mi ò lákọjọ mọ́kọ́ mi ọmọ mẹ́rin ló ń jẹ èlò lọ́jà tó ń tà ó ní 1.5 million èlò ní ẹ fi ń jẹun tẹ́ bá pawó ó ní èdè òun àtọ́ ọmọ àwọn ọmọ náà bíi 15,000 mo lò lè lákòjọ ojú owó lọ́nà oògùn ayé kọ́ ló ń bọ ọjà bọ̀tà àwọn kan wà adàdàmú sórí iṣẹ́ wọn adàdàmú sínú ayé wọn wọ́n dà sórí ọmọ wọn torí pé wọ́n ti mọ̀ pọ́n ọmọ yẹn náà jẹ́ òkìkí àtògo fún ọ lọ́la wọ́n wá fi wọ́n pamọ́ ìyá mi jìyà lórí mi ó sùn sẹ́ẹ̀lì nítorí ogun mi ẹ̀gbọ́n mi sùn sẹ́ẹ̀lì nítorí ogun mi àná mi sùn sẹ́ẹ̀lì nítorí ogun mi àbúrò mi sùn sẹ́ẹ̀lì nítorí ogun mi ó kan àwọn náà bọ̀tà dúpẹ́ pé àpàpà bọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ètò ẹ̀ bọ̀ lórúkọ Jésù gbogbo bẹ́ẹ̀ sọ ọmọ yín mọ́tàn di ọmọ yín mọ́ Ọlọ́run ó tú wọn sílẹ̀ lórúkọ Jésù gbogbo ọtọ́ gbọ́wọ́ lógun ọmọ yín ọwọ́ yẹn gbẹ̀sọ̀ lórúkọ Jésù ọ̀nà ọ̀dẹ̀ là fún yín o ẹ pè mí kí n sọ̀nà fún yín màá sọ̀nà fún yín ilẹ̀kùn ọ̀dẹ̀ sí àná ọ̀dẹ̀ sọ̀rọ̀ nọ́mbà tẹ́ lè pè mí sí lórí WhatsApp lélẹ́yìí 070-84-74-2061 070-84-74-2061. nọ́mbà wọn lẹ ti gbọ́ yẹn bí ẹ bá fẹ́ pè wọ́n ní orí WhatsApp ni ẹ lè pè wọ́n sí lórí nọ́mbà yẹn bákan náà bí ẹ bá sì fẹ́ wá rí bàbá bí ẹ ṣe lè rìn tẹ́ wàá bá wọn nìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí ni wọ́n wà. bí tẹ́ bá ti mú ẹwọ mọ́tò dé Ṣàngó Ìbàdàn tẹ́ bá dé Ṣàngó ẹ sọ pé ẹ lọ sí Àwọ̀tán tẹ́ bá ti dá Àwọ̀tán ẹ ní kọ́dọ̀kadà ògbé tàbí kọ́dà rẹ̀ ti ń pé ẹ lọ Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn zone 2 number 49 Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn 2 nìbàdàn ìbẹ̀lẹ̀ wa. tọ bàbá ká tó máa lọ Sẹ̀lẹ̀ Gospel kí ni tí torí àìsábà ń gbọ́ Sẹ̀lẹ̀ àìsábà ń gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí tún yàtọ̀ torí gbà mìíràn wọ́n Sẹ̀lẹ̀ Òkèrapadà Òkè Iyè bóò ni ti ń ṣe wájú bẹ́ẹ̀. ṣe orúkọ ṣọ́ọ̀ṣì ọ̀dọ́ wa ní CCC
Òkè Ìràpadà Paris. But CCC tí gbogbo èèyàn pè ní Sẹ̀lẹ̀ Gospel. kí ló bá yẹn wá. n tó bá wá ni pé ibi mo ti jáde wá. Tẹ́ bá wọ program wa, tẹ́ bá wọ church wa, tẹ́ bá lọ wò mí bóyá lórí YouTube tẹ́ lọ wo Sẹ̀lẹ̀ Gospel mbẹ, tàbí lórí Facebook tẹ́ lọ wo Sẹ̀lẹ̀ Gospel prayer link, tẹ́ bá lọ wò mbẹ ẹ rí i pé ìwàásù tá wàásù ìgbé ayé tá ń gbé gospel à ń tẹ̀lé. Kì í ṣe gbogbo ẹgbẹ́ ẹdẹ church wa ń sìn ẹ lè rí kan wọ́n èkuru sílẹ̀, ẹ lè rí kan wọ́n ka bàbà sílẹ̀, ẹ lè rí kan wọ́n gbogbo ẹ sílẹ̀ because ó yé àjù yẹn lọ. ẹ understand, so àwọn ẹsẹ̀ mọ̀ níbi àti ń bọ̀ náà yóò determine níbi àṣẹṣẹ wa. ẹ sọnà wípé ẹ ti sọnù ètò kan pé Deeper Life lọ́lọ́run ti pè mí sẹ́lẹ̀. So ohun tí mo gbé wá yẹn èmi wá fẹ́ pé òkè o ntọ́rọ̀ Ọlọ́run wíìrì ntọ́ ń pè lọ́rọ̀ Ọlọ́run rè ntọ́ ń pè spiritual rè. So àwọn èèyàn wa máa ń pè wá gbogbo ayé ni wọ́n sọ pé tẹ́ bá sọ dárúkọ Òkè Ìràpadà wọn ni wọ́n bí ẹ ti bí ẹ lọ. But tẹ́ bá ti ní Sẹ̀lẹ̀ Gospel wa nínú nínú Ìbàdàn kò pé méjì ọ̀dọ̀ wa ni. Nígbà tẹ́ kú ní Deeper tẹ́ fi wọlé sí tí Ọlọ́run pè yín sí ìjọ Sẹ̀lẹ̀ ṣé ẹ máa kojú àwọn kan nígbà yẹn. Difficult. wọ́n wà wò pé. wọ́n bá mi sọ̀rọ̀ pé mo fẹ́ backslide. Wọ́n ní èdè kan tí a máa ń pera wá gbà yẹn ni pé o ti backslide. Wọ́n ní mi ò ní gbogbo church mi lọ sí jẹ́ Sẹ̀lẹ̀ mọ́ ní. tẹ́ bá pàdé àwọn ọmọ ìjọ yín gbà yẹn tẹ́jọ wà nínú ìjọ Deeper bó o lẹ ṣe bá ń. èmi nígbà tí mo ti gbóhùn Ọlọ́run mo dẹ̀ lọ sọ fún pásítọ̀ àpò tí mo gbọ́ rí wọ́n kàn tẹ̀ pé meeting nígbà yẹn pápá mbẹ̀ náà pé meeting yẹn sí ní Pápá Lápẹtẹ ń bì wọ́n pè mí wọ́n pè ní kan pé meeting mo dẹ̀ sọ fún ọmọ ní ẹnu tèmi lẹ tí ń gbọ́pọ̀ lọ́run ló ń fẹ́ lòmí Sẹ̀lẹ̀ èmi gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ní tí mo gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ó deep ju ní tèmi fẹ́ ló sọ fún yín lọ. So tẹ bá ní èṣù ni tẹ bá dé lọ́lọ́ náà ni tí mo sá dùn lónìí mo ní mo ń jẹ gbèsè láti ọjọ́ yìí òótọ́ ìran mi lọ́yìn gbà mí lẹ́yìn sẹ́ẹ̀lì but kò sí solution. Àwọn kan rí solution tiwọn èmi ò rí tèmi. Ọlọ́run wa ní òun fẹ́ lò mí bóyá bẹ́ẹ̀ ní tìlú solution mi ni mo ń gbà yẹn mo ní so ẹ̀jẹ̀ ń lọ mo dẹ̀ sọ pé àìrọ̀ mo dẹ̀ lọ fúnra mi nígbà mo dẹ̀ bọ̀dọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí pásọ̀ àgbà yẹn wọ́n ti wá wá bí lẹ́ẹ̀kan rí lẹ́yìn ìgbà náà wọ́n ń pè mí tó wá gbọ́ program lórí rédíò tàbí ibikíbi wọ́n á ní àwọn fògo fọlọ́n fáyé mi because bíbélì náà la sì ń tẹ̀lé àdẹ̀dọ́dọ́ bíbélì but tí bí Ọlọ́run fẹ́ lò mí mọ ẹ̀ṣẹ̀ wáyé ìtí mo kọ́ sí Holy Ghost kì í ṣe bí Ọlọ́run fẹ́ lò mí eléyìí tí mo tún join ní Deeper Life kì í ṣe bẹ́ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ dá àyè mi ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wá àyè yín kẹ́ẹ̀tì dá àyè lórúkọ Jésù. Àmín. tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wòlíì Reuben Ayékọ́rẹ́ àwọn ni ẹ̀ ń wò látàárọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ ọdún ni wọ́n ṣàmì olóko ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ á tún mọ̀ mú àwọn ètò wọn wá sí ojú ìwòran wa lórí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV ẹ máa bá wa pín ohunkóhun tí ẹ bá fẹ́ béèrè ẹ má jẹ́ kí ó nira fún yín láti béèrè bàbá ń bẹ wọn ó dá yín lóhùn wọ́n ti sọ nọ́mbà wọn lẹ́ẹ̀kan nọ́mbà tẹ́ lè pè wọ́n sí pàápàá jùlọ lórí WhatsApp adúpẹ́ lọ́wọ́ gbogbo yín bí ẹ ti ń wo ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV àmọ́ lọ báyìí àwa lámọ̀ wá ẹ̀ náà ni àmọ̀ bá ká ríra láyọ̀ ká tún wá pàdé ayọ̀ ó ní lábọ̀ òdìgbà.